mi mọ̀ ń pa ẹni tí wọ́n pa. Àdúgbò ibòmí lèmi gbé, iwájú school Federal Poly ní Ìlaro ni mo ń gbé sá. Mistake ẹ̀ẹ̀kan tí mo rí ni pé ilé tí mo ti lọ mú kinní yìí, nǹkan mistake ẹ̀ẹ̀kan tí mo ṣe nìyẹn nílé ayé mi. Ogunnaike Adébọ̀wálé, ọmọ 23 years sir. Mo lọ sí Methodist Primary School sir ní ìlú Ìkòròdú. Mo lọ sí United Junior High School ní ìlú Ìkòròdú. Mo kọ́ tailor sir. Mo ṣe freedom but mo kúrò lọ́dọ̀ ọ̀gá mi sir. Mi ṣiṣẹ́ kankan so máa ń tẹ fún sir. Yahoo àbí? Bẹ́ẹ̀ ni sir. Ọ̀dọ̀ brother mi kan tí street brother mi ni sir. Ọmọ gbogbo ní? Ọmọ ìlú Ṣàgámù ní Sábó sir. Mo lọ sí Ìlaro láti lọ get admission ní Federal Poly Ìlaro. So ní ìjọ Saturday sir, around 10 o'clock ní àárọ̀, mo wẹ̀ kúrò ní inú compound wa. Mo kúrò nínú compound. Mo lọ sí ẹgbẹ́ ọ̀dọ̀ wa níbi tó ti ń play snooker sir. Mo ṣá wà ńbẹ̀, mo fi powder sọ́wọ́, mo break ball. So bí ọ̀rẹ́ mi Taofik ó wá dé, ó ní kàsáyé jọ dé ibì kan. Mo wá ní àìpé mi lè kúrò ní ibi tí mo wà báyìí o. Ipe kí ló ṣẹlẹ̀ gan? Ó ṣá ní pé kàsáyé jọ dé ibì kan. Mo wá ní àìpé mi lè kúrò níbí báyìí. Iṣẹ́ olórí yẹn ṣe? Yahoo ni sir. So mo ní kí ló ṣẹlẹ̀, ó ní kàsáyé jọ débẹ̀ pé ọ̀rọ̀ owó kan ò ṣe owó, pé òun báyìí òun fẹ́ fún yàn ní owó. So ìgbà tá máa ṣí owó yẹn is 32,000. Àwọn ọmọ yẹn wá ń claim 75,000 fún wa. Mo wá ní pé àní san owó fún yín o. Nǹkan tí mi sọ fún ọba ìdíbẹ̀ ni pé mi ní san owó, pé bọ̀ tí bá fẹ́ san owó màá rí receipt 75,000 mo fẹ́ fún yín. Wọ́n yára wọn lówó ni sir. Nígbà tá a ṣe calculation owó yẹn pẹ̀lú ọmọ tí a jẹ lówó gangan 32,000. Àwa la jẹyàn lówó is 32,000 lájọ ṣí pẹ̀lú ọmọ tí ó ní owó gangan. So àwọn sínú ẹ̀ ní shop báyé àwọn ni wọ́n máa ń kó sínú pé kó ní 75 ni o. Mi wá mọ̀, mi mọ̀ àárín méjì yẹn o. But èmi wá ń jẹ́ kó yé wọn ní pé mi ní àní san 75,000 fún yín, but ẹ fi receipt wọn wá. Ni brother kan ní shop wọn wá ní ṣé ó ya kinní kan wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní para pé ó ya wèrè kinní kan. Mo ní brother ọ̀rọ̀ yìí kò tí ì fa ọ̀rọ̀ tí ẹ̀ ń gbé mi ṣépè sí. Ó ní àṣé mo fẹ́ bóun jà ní mi dẹ̀ ní àmì ìbá yín jà pé ṣebí receipt ni mo ní kẹ́ mú bọ́ síta fún mi. Tí bá ṣáà máa san owó, màá rí àrídájú owó tí mo fẹ́ san fún yín sir. Wọ́n ní irọ́ kinní kan, ẹ̀gbọ́n yẹn ṣàkọ́kọ́ ṣe mí ní ìṣe bíbá. So àwọn tools tí wọ́n fi máa ń ṣiṣẹ́ ní torí carpenter, àwọn tí wọ́n máa ń ṣe wardrobe, igi bed, nǹkan kan yẹn ni wọ́n ń ṣe. So ìgbà tí wọ́n wá ṣe mí léṣe, èmi náà àwọn ọmọ ṣọ́ọ̀bù wọn aṣáájọ jà. So wọ́n wá pọ̀ jù mí lọ. Ẹni tí mo wá mú òun lèmi wá ṣe ní èṣe ní ọwọ́. Nígbà tí ẹ̀gbọ́n yẹn kọ́kọ́ ṣe mí léṣe níbà, mo wá lọlé ọ̀dọ̀ brother mi tí mo sọ pé mo ti kọ́ bọ́yìn tẹ fún yẹn sà. Mo wá lọ sí ilé ọ̀dọ̀ wọn ni mo ti wá lọ mú ilé. Mo yẹ sílẹ̀kùn, mo wá rí ilé nínú ilé ọ̀dọ̀ wọn ni mo ti wá mú. Ni mo wá lọ sí ṣọ́ọ̀bù wọn padà. Mi mọ̀ báyìí brother mi yẹn inú ilé wọn ṣá ni mo ti rí. So ìgbà tèmi náà rí nǹkan tí màá fi lọ bá wọn jà ní ṣọ́ọ̀bù wọn, mo wá mú ilé. Àwa ṣá lọ síbẹ̀, mo wá fi lọ. Ìgbà tí mo kọ́kọ́ débẹ̀ àìtí ìjà, gbogbo wọn wá lọ yọgi, wọ́n ṣá fi apá ìyẹn ṣì wà lẹ́yìn mi sà. Wọ́n ṣá bẹ̀rẹ̀ sí ní ná mi. So òun ni ẹ̀yìn kan tí mo wá rí mú sọ́wọ́, òun ni èmi náà wá ṣe ní èṣe ń bíbá ìsà ní ọwọ́. Mi ì ṣẹgbẹ́ kankan sà, kò sí nǹkan tí mo lè fi búra ìsà. Mi ì ṣẹgbẹ́, bẹ́ẹ̀ ni sà, mi ì ṣe ẹgbẹ́ kankan sà. Àtijọ́ àwọn náà lọ ti ń béèrè lọ́wọ́ mi, nǹkan tí mo ń sọ iná ni mo ń sọ. Pé tí wọ́n bá ní nǹkan tí wọ́n fi ń èmi ní tí wọ́n bá ní nǹkan tí wọ́n fi ń wo àwọn tí wọ́n bá ṣẹgbẹ́ òkùnkùn, kò sí nǹkan tí mo lè fi búra sà. Dádì mi wà nínú àwọn tí wọ́n ṣòfin Ṣàgámù sà pé ẹni ọmọ Curtis tí wọ́n bá mú kọlọ́pàá. So mi ì ṣẹgbẹ́ kankan sà. Mistake tí mo ṣe gangan náà nìyẹn sà. Èmi náà gbà. Mi mọ̀, ẹ mọ̀ bí mo ṣe ṣílẹ̀kùn mo kọ̀ wọnú ilé ìgbà tí èmi náà rí nǹkan ni màá fi bá wọn jà. Ọ̀dọ̀ ẹni yẹn ni mò ń gbé tẹ́lẹ̀ sà. So òun ti wá torí ara ẹ̀ ò yá, ó wá lọ sọ́dọ̀ sister ní Ìbàdàn tó ń treat ẹ̀ báyìí. So èmi náà mi ò wá kí bẹ́ẹ̀ sùn lé yẹn, mi kàn máa ń lọ ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi ni mò ń sùn. Mo kàn máa ń lọ síbẹ̀, máa má ṣọ. Máa padà sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi yẹn. No, inú ilé wọn báyìí débẹ̀ náà, gbogbo ẹ̀ náà ni mo fi wọn àwọn ọlọ́pàá tó wọ́ padà lọ search inú ilé yẹn, wọ́n dẹ̀ bá nǹkan kan bẹ́ẹ̀. Àwọn ẹgbẹ́ òkùnkùn ló ń lo àáké tó wà lọ́wọ́ yìí. Mi mọ̀ sá, mi ìṣẹ́gbẹ́ mi mọ̀. Kí ló wá fa ikú ẹni tí ẹ pa? Mi mọ̀ kankan pa ìsà.
èmi ọ̀rọ̀ ìjà ló gbé mi débi báyìí sá àwa ẹni tí mo dẹ̀ bá jà àjọ débi báyìí ni tí mo ṣe léṣe lọ́wọ́ àjọ débi báyìí ni. kí ló ti rí tàtú tó yà sára. èmi ti ya tàtú ti tèmi tipẹ́tipẹ́ sá. nígbà wo ló yà kí ló mú kó yà. ọjọ́ mi ní parọ́ máa jẹ́ bí gbogbo ẹ̀ jẹ́ ọjọ́ tí mo gbowó so ọjọ́ yẹn. tó gbowó ní kì í ṣe ìyàwó. bẹ́ẹ̀ ni mi lè sọ iye tí mo ti gbà bọ̀ mo ti gbowó dáadáa sá mo ti gbà tó mílíọ̀nù sá bọ̀ tí bá ń kà sá ó máa ti wọ like bẹ́ẹ̀ ni sá á ti wọ báyìí bíi 10 àbí 15 sá bẹ́ẹ̀ ni sá bẹ́ẹ̀ ni sá àti bá gbà máa ń send owó sáwọn parents mi lé wọ́n mọ̀ àwọn náà lọ fi mí sí ìdíṣẹ́ tailor so wọ́n máa ń bá mi sọ pé kì í ṣá lọ sí shop kì í ṣí shop kì í ṣí shop so shop tó máa ń sọ ẹ̀mí wọ́n á gbọ́ sí wọn lẹ́nu èmi ṣáà máa ń rò pé èmi fẹ́ ka school pé bó tiẹ̀ jẹ́ nd kì í tiẹ̀ yí parí kì í ní certificate ẹyọ kan lọ́wọ́ pé torí ọjọ́ ọ̀la mo ti dé sí Ìlàró ní 2021 sir. wọ́n á nìdí táwọn yòókù àwọn ẹlẹgbẹ́ ìṣúná pa ẹni ẹlẹ́ni nígbà tó ní. èmi ò mi ní ẹlẹgbẹ́ mi ìṣẹ́gbẹ́ sà mi mọ̀ ń pa ẹni tí wọ́n pa àdúgbò ìbomi lèmi gbé iwájú school Federal Poly ní Ìlàró ni mo ń gbé sà mistake ẹyọ kan tí mo rí ni pé ilé tí mo ti lọ mú kinní yìí nǹkan mistake ẹyọ kan tí mo ṣe nìyẹn nílé ayé mi. sọ kí ló fẹ́ kíjọba ṣe fún ọ báyìí. kí ìjọba fi eléyìí fa mi ní etí mi ì dẹ̀ ní ṣerú ẹ̀ mọ́ torí mi ì ṣe ẹgbẹ́ òkùnkùn mi ì ṣe ẹgbẹ́ kankan sà.